Eeyan ló ń jẹ́ bẹ́ẹ̀. Ṣé kọ́lọ̀ gèlè yẹn ni kọ́lọ̀ ivy yẹn àbí kọ́lọ̀ purple yẹn ni? Purple yẹn ni gèlè yẹn. That particular purple àbí? Yes. Torí mo fẹ́ràn àwọn ọmọ lọ ìtòkú lọ́la kán lọ́wọ́ mi ṣe gidi. Purple ni. Kò sí wàhálà. Ó gbá tọ́ gbogbo lè má bínú o. Ebi ń pa mí ni omi tètè. Bisikíìtì ni mo lọ jẹ sùn báyìí ebi ń pa ọ̀tá mi bí wèrè. Ẹ má wọlé. Ẹ gbé pásítọ̀ wá. Ẹ wá o tẹ́ bá ti gbé pásítọ̀ wá ẹ máa san táìtì fẹ́mi. Èmi ò gba gift o. Àyẹ̀lódé má wọrí táìtì ń bọ̀ lọ́nà. Ẹni sùúrù ẹni tó lọ gbé pásítọ̀ wá ni mò ń bá sọ̀rọ̀. Mi ò má fún mi ní flower má fún mi ní rose èmi ò ń jẹ́wé o. Ọ̀dọ̀ Fáníkẹ́ ló ń ṣe gbogbo yẹn sí ọkàn mi Dápọ̀ mi I will drop my account number Fáníkẹ́ fún ọ l'account number ẹ rí mi ò l'account. Àmì ni o má fún mi léwé jẹ kakọ pé pásítọ̀ wá. Dápọ̀ kó mi ti gbà ó. Ìyá mi ò kí ń jẹ ewédú o. Ilá ni wọ́n máa ń jẹ. Okay, it's coming. Okay, on ball. Oh no. Thank you, Dapo. Bọ́lá yóò mi pé máa dúró. Thank you, Dapo. Bọ́lá yóò mi pé máa dúró. Lọ́wọ́ kí n dúró wá fún mi ní Lion wá fún mi Universe. Àbí o, ká tẹ̀ fi Lion yẹn bẹ̀rẹ̀ náà lórí Ìyálóde lálẹ́. Ìyá fún mi ní Lion. Káwo bó ṣe máa dún. Káàkiri mọ́ bó ṣe máa dún. Àmọ́ bí Lion yẹn ṣe máa ń dún o. Àmọ́ sand ká fi orí Ìyálóde ká fi get. Ká lè fi get sand small Lion yẹn. Oya fún Lion. Yeah. Kí ni àti Fáníkẹ́ bóyá bí olóńgbò ni o àbí bí kí ni mi ò tiẹ̀ mọ bó ṣe ń dún. Káàkiri ẹ̀pin Lion yẹn. Bẹ́ẹ̀ ni o. Ó ṣe gan ni o Dapo, thank you very much. God bless you. Thank you, Dapo. Thank you so much. Èmi mo ní kó fún mi o. Màá wẹ́n tó fẹ́ fún Lion. Fóònù lè kú àbí kó vibrate àbí ó lè jáde ní spray ní kó fẹ́ kú yẹn jẹ. Fún mi ní Lion fún èmi ní kó fún o. Ìyálóde ló béèrè Lion. Ìyálóde ni o. Sick and you shall find. Asubulu láì máa ń gbàgbé orúkọ bọ̀dá Jayé ẹ̀wọ̀ ẹ má gé mi jẹ. Asubulu láì. Àwùsùn láì ni máa ń pè wọ́n ifá ọgbọ́n. Ìyá pé ìgbé ìjẹ mo ń explain bí Lion sí mọ́ ní tọ́ba ti tẹ́tí ní ìṣẹ́ ìgbé fóònù yóò kú. Èmi gan Lion èmi gan kìnìún. Èmi gan kìnìún. Samsung ni wọ́n lọ original one. Àwa ló fẹ́ Samsung. Ẹni tó fẹ́ lọ gbé pásítọ̀ wa ń kọ́. Bàbá mi wọ́n bọ̀. Bàbá mi wà lẹ́sìn ṣé pásítọ̀ yín ti dé? Wọn ti dé mi náà ti lọ pè wọ́n. Ẹ̀yin gbogbo ìṣẹ́ lọ pé pásítọ̀ wà báyìí kí ló torí Ọlọ́run. Èmi ti pé pásítọ̀ tèmi ti dé. Ó kù ti yín àti ti Dayọ̀. Àti Dàpọ̀. Pásítọ̀ tèmi ọmọ kan náà ti dé. Ẹ wọlé bá. Ó máa ń ẹgbẹ́. Pásítọ̀ tèmi ti dé. Ìyálóde ni pásítọ̀ tèmi báyìí wọ́n ti dé. Bàbá mi ti fi ẹgbẹ́ tẹ̀sí mo ní dájú. Subhanallah, ẹ má bínú mo sùn gbàgbé ara mi níjẹta ni o. Ẹ má bínú sí mi. Ìwà lẹ̀sìn sẹ́ ń pè mí Mo ni. sùn gbàgbé ara mi ni o. Ọmọ bá ti pọ̀ báyìí. Àbí ọmọ bá ti pọ̀ ọmọ bá gbogbo wa. Ọmọ bá lọ sẹ́. Máa yẹn ò tí ì dé ni. No. Àṣẹrú bí báyìí o. Wọ́n ń bọ̀ lọ́nà. Àgùntàn làwọn ṣe ń bí o. Torí ẹ̀ ló jẹ́ kí n change wifi yìí. Àwọn àgùntàn rí o. Yàrá àgùntàn lè rí o. Àwọn ẹrú ọ̀dọ́ MS ni o. Ẹjọ́ àwọn kan reach out sí mi ní díẹ̀ wọ́n láwọn fẹ́ kọ́ bọ́ ṣe ń gbàdúrà níṣẹ́ ṣe bọ́ ṣe ń ṣèwúre níṣẹ́ ṣe. Ẹjọ́ I will put a link in my bio. As in I will drop a link in my bio. Ẹni kò send díẹ̀, ẹni kò send. No, wọ́n send àwọn èèyàn kan send DM ni mò ń sọ. Okay, mi ẹ ti dé àbí. Everybody lóhùn. Ẹ̀ka lẹ́wà lẹ́sìn. Ẹ̀ka lẹ́sà. So I will put a link in my bio. Ṣé ń gbọ́? Ọ̀bọ yẹn gan ṣiṣẹ́. I'll put a link in my bio. À ń gbọ́ yín Ìyálóde. Ẹni sùúrù ẹjọ́ ẹ má bínú àpọ̀tẹ́ bí mi. Ọmọ ọba ẹ̀kalẹ̀. Mọ́tò ṣẹlẹ̀ lálẹ́ yìí àwọn èèyàn kan a máa bọ́lẹ̀ fáwọn èèyàn kan. Mo lè bọ́lẹ̀.
èmi náà lè bọ́ lẹ̀. Ìwàlẹ̀sẹ̀ má bọ̀lẹ̀. No one is there, one is there ní sùúrù ìjókòó nínú. Báyìí mo tó ṣẹlẹ̀ ṣe rí ẹnìkan ti fẹ́ challenge wa ó fẹ́ lọ gbé pásítọ̀ wa èmi náà ti lọ gbé invite pásítọ̀. Ọmọ bá ti fi jókòó lé ọmọ bá wò. Yóò ti rí pásítọ̀ yẹn ọ̀dọ̀ pásítọ̀ yẹn gan ọ̀dọ̀ ọmọọba ló wà. Okay. Nẹ́tíwọ́ọ̀kì bàbá mi wálẹ̀ sí yẹn kò ó dọ̀ hif. Èèyàn ọmọ bá pọ̀ ọ̀dọ̀ ibi platform kan la wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí mo fi lọ yìí fáìtì ẹ̀ wá ṣùgbọ́n ẹjẹ́ lọ gbé wá kó wà ń bí kẹ́ni yẹn fi wá bí àwọn tó bá fẹ́ wà ń kọ́ mẹ́sẹ̀ ká máa gbé tó bá ń sọ kan jọ máa fún èmi lè bọ́lẹ̀ tí ó bá lè jà yìí nẹ́tìvì ní bọ́lẹ̀ ẹ jẹ́ kí Ìwàlẹ̀sìn lọ́wọ́ wà. Ọba ló mọ̀ nẹ́tíwọ́ọ̀kì Ìwàlẹ̀sìn yóò dá wọ́n ṣe gbọ́ wa látẹ̀ẹ̀kan àníkẹ́ni kọ̀ọ̀kan máa ti bọ́lẹ̀. Bẹ́ẹ̀ ni ó dìgbà tó bá dé àṣùbọ́nàlá ẹ máa bọ̀ lókè wọn ò tí ì dé rárá. Wọn ò dé máa bọ̀ lókè. Ẹ̀yin ni pásítọ̀ mi àṣùbọ́nàlá yìí. Àṣìbọ́nàlá o. Orí wa wò pé rẹ̀ kó náà fúnra ẹ̀ lórúkọ gidi èwo ni àṣùbọ́nàlá yìí. Jayé lórúkọ ẹ̀ Jayé. Dúró Jayé olórúkọ àbíkú eléré ọmọ. Ẹ máa Jayé lọ́nà. Àbíkú eléré ọmọ. Àbíkú eléré ọmọ. So wọ́n yìí tẹ́ ń béèrè fún ránṣẹ́ṣẹ́ wúre please awi ẹ jẹ́ bá wa mute àbíkú eléré ọmọ ìtọ́jà ẹ mọ lọ. So ẹ̀yin tẹ́ ń béèrè please I will drop a link in my bio this night. Please just follow the link and join that group. I will do the class tomorrow evening. Tomorrow evening. Ta ló pè wọ́? Ṣé kí n má dáhùn ni? Ìwọ tẹ́ pé wọ́n ní owó ló mọ̀ wúre ṣe. Iṣẹ́ mi náà ni wàá kọ́ ìwúre ni wàá ìtòrí Ọlọ́run. Ìwọ tẹ́ pé pàgùn dá ẹ̀ láwọn rẹ̀ jù. Ẹ gbà mí o, kí ló jẹ́ pàgùn báyìí torí Ọlọ́run? Ayé ẹ. Ẹ jọ kí ló jẹ́ bẹ́ẹ̀ sọ fún mi. Please tell him to send the request. Okay. His name is Western Region. Okay, that's okay. Tell him to send the request. Ẹ jọ àkínsẹ́ sàrà wa. Ẹ jọ sọ fẹ́ ni ẹ kó send the request to torí Ọlọ́run. Apple user please come up. Ẹ jọ ẹ̀yin tẹ́ bá fẹ́ bọ́ọ̀lẹ̀ ẹ̀jẹ̀ bá mi bọ́ọ̀lẹ̀ bẹ́ẹ̀ yẹn torí àwọn ẹ̀dínwó ìyá mi ni mo fẹ́ dókè báyìí. Ṣé kò ṣe láti àǹtí Múlíkà jọra ni? Ṣé kémi náà bọ́lẹ̀? Ta ló ní kẹ́ bọ́ọ̀lẹ̀? Ó yẹ bẹ̀rẹ̀ nìyẹn. Bàbá mi ọmọọba elétò ìdìbò. Mi ìmọ̀ bí tó gbà lọ o, mi ìmẹ́ni tó ní kọ́ bọ́ọ̀lẹ̀ o. Ọmọọba elétò ìdìbò dà. Mo ti send request gbogbo wọn, wọ́n máa wá sókè sí. Okay. Bàbá mi ni my father. Apple user, where are you? Ẹni pásítọ̀ yẹn wọ́n ń wá mi ní tí bá wà ń bí ní ìsìn mo ti lọ pè wọ́n wá mi ìdẹ̀ rí wọ́n bẹ̀ yẹn mọ́ àwọn náà ti sọ̀ kalẹ̀ wọ́n ti tẹ̀lé mi. Tẹ́ bá gbọ́ mi pásítọ̀ ẹ jẹ́ request sí àyè yìí. Request sí àyè yìí. Àti ẹ̀ ti rí pásítọ̀ mi sí síbí. Ya. Ẹ dákun ẹ jẹ́ kí pásítọ̀ yẹn tètè wá pé jọ. Ẹnìkan Black Arrow. Ta ni Black Arrow? Black Arrow. Dàpọ̀ today. Ta ni Black? No, me. Black Arrow today. I'm not a pastor. He's my friend. I'm trying to get online here. He's just coming. Yeah, ẹnìkan wà nísàlẹ̀. Ó send request Black Arrow lórúkọ ẹ̀. Ẹni sùúrù. So Dàpọ̀. Dàpọ̀ ṣé ẹni yẹn? Ṣé Black Arrow kọ́ lórúkọ ẹni tó sọ ní Western Region ló ti ta inú tẹ́lẹ̀. Westernregion.org. Okay. Ẹni yìí Black Arrow Ọlọ́fà. Wọ́n kọ́ lè mi sọ o. A ti pọ̀ jù ní èèyàn ẹ̀jẹ̀ ẹja sọ̀kalẹ̀.
No, don't go down. I have a question for you. Why is that going down? Okay. Emma drop that. Drop me. Dakoda. Yeah. Emma drop that. Met TV, Eduro. What's this all already? Ẹja west down. West down ni. Tell him to send a request. Yes. I'm sure he's gonna come. So what's the motive? Well, the motive is him and our man debate about Christianity, Jesus Christ, and all that stuff. So I just want to, you guys, he was on another debate. There's other debate I took him on yesterday, and they were kind of nice to him, and they were not as brutal as you guys would be with him. Yeah, I'm sorry. I don't know. We're also nice here. No. You guys are much more brutal because I played your live stream for one of my uncles. He's a Muslim, and he says you especially the host, you are much rude. I'm not the host though. Oh yeah, your voice sounds but like Yellow the Empire. Maybe it's me, but I'm not the host. Oh, Titi Okinsoro. Yellow the Empire ni wọ́n sọ. Ẹ jẹ́ ń gbé yín sí àyè ńlá kán lè máa rí. Kán lè wí pé idán. Is it me your uncle was talking about? Yes, it's you. So what was your uncle saying? He's saying that like you don't give an F, you're just blunt. Yes, so actually say long. So pay your tithes. Where's the lion? The lion of the tribe of Judah. You've not given me the lion of the tribe of Judah. Kati ẹ fi small lion yẹn bẹ̀rẹ̀ náà. Okay, ó ti dé. Ọ̀rẹ́ yẹn mo like ẹ. Yeah, ọ̀rẹ́ yẹn ti dé. Lion ni mo fẹ́ mi ò fẹ́ love. Ọjọ́ drop fún. No, irọ́ ìwàlẹ̀sìn ẹ dúró. Ọmọ ọba ẹlẹ́ẹ̀kejì yìí, ẹ jẹ́ ká drop ọmọ ọba ẹlẹ́ẹ̀kejì yẹn. No, ẹ drop Jayé náà, ẹ drop Bọ̀dá Jayé. Àfáàní Bọ̀dá Jayé. No, ẹ jẹ́ kí Jayé wà lókè. Ẹ jẹ́ ká drop ọmọ ọba ẹlẹ́ẹ̀kejì yẹn, ẹ má bínú. Ṣẹ̀ríta, tábà sọ fún ẹ̀ sí. Mọ̀ kọ́ tí ọmọ ọba yà. Kẹ̀ ṣeun. O ti fall in love pẹ̀lú Jayé. A máa lé ní moderator mi ni láti ìgbà tí mo ti wà lórí àpòyàwó nìkan ló fi mí ṣe moderator. Òun fi Ṣálámọ́ ṣe moderator ojú àbò. No, èmi moderator náà lèmi náà ní life wọn so. Kò fẹ́ mi ṣe moderator ìwọ ló lọ fi ṣe moderator. Ìfáníkẹ́ kí ló ṣẹlẹ̀? Wà á bí Ìfáníkẹ́ ṣé mọ́ṣáláṣí sì ni ṣé kò tí ì kó lọ́mọ ẹrú? Kò tí ì kó lọ́mọ ẹrú. Ṣálámọ́ sí ni. Irọ́ mi ṣe Ṣálámọ́ṣì ọlọ́ọ̀bá jẹ́. Èmi ò ṣe Ṣálámọ́ṣì. Èmi ò ṣe Ṣálámọ́ṣì omi. Ọkọ ẹ̀ là ń sọ. Èmi ti kúrò ní Ṣálámọ́ṣì mi ṣe. Ọkọ ẹ̀ là ń sọ. Okay. Ọkọ ń ṣọkọ mi o, ẹ má bu rárá o. Bàbá mi ni o. Tani o ṣọkọ ẹ̀ lẹ́jọ́ fúnra yín ṣe moderator. Dàpọ̀, ẹ sọ fún ọ̀rẹ́ yín kó send request. No, ẹ bá ti rí gbé wá sókè náà. No, kò show mi báyìí mi ò rí ní ó dàbí private ní àkáǹtì yẹn wà. Ó yẹ kí wọ́n rí náà, ó yẹ kí wọ́n ò ní rí ní kó send request. It's coming. Okay. Tó bá ti jẹ́ private mi ò nílé rí ẹni ẹ ló máa lè send request fún ẹ. Ẹ ǹlẹ́ o, Ìyálóde mi. Mo lọ ń jẹ crackers láìsí omi ndí. Ìyájọ́ ta mi lájú. Ẹ má wọrẹ. Omi ń bọ̀ lọ́nà. Ṣé nǹkan máa wọlé àwọn àgbẹ̀ lọ́la tí mo rí ẹ̀ka lẹ́ o. Wá ṣé wọ́n náà ń pè Múlíkà ní host. Èmi ni wọ́n ń pè ní Múlíkà. Èmi ò ń ṣe Múlíkà o, èmi Ìfáníkẹ́ lórúkọ mi. Bọ̀dá Jayé arákùnrin Jayé. Ẹ̀dẹ̀ èmi ní Aláàfẹ́ràn o. Arákùnrin Jayé tó fi wọ́ ṣe moderator. Kò fẹ́ mi ṣe moderator o. Ìfáàdá. Sọ pé mi fi ń ṣe moderator ni mi ò bá fi ń ṣe. Èmi ni moderator Àsùbánàláì. Ìfáníkẹ́ ló fi ń ṣe moderator. Ṣé kò dáa ni sẹ́nìkan tó gbogbo iṣẹ́ yẹn ò dáa ni? Ṣé kò dáa ni gámẹ́rì wá pé ò dáa bóyá ṣe moderator? Àbí ọkọ mi wá nínú àlùkòrán. Gọ́dẹ̀ mi wá nínú báìbù àbí nínú òdùfá ẹ̀. Ibi tó bá ti ní kò jábẹ́ o. Ṣé ẹni tẹ́ ń sọ rè? Rárá o, kò ṣàwọn o. Ìfáníkẹ́ ẹni tá à ń expect dà.
accept the request wa. Wọ́n accept. Ẹ wo ń bẹ lọ sùn. Ẹ má bínú Asha Bank bàbá wa náà. Mo fẹ́ lọ lá píópíó. Asha Bank ẹ jẹ́ má bínú a máa need space yẹn. Ẹ jẹ́ sórí Ọlọ́run ilé tó píópíó máa lálà sí yín o ìyá. Ní sùúrù má ti là píópíó. Okay, Asha Bank. No. Mi ò mọ̀ torí mi ò mọ̀ lú wọn. Ẹ wá gbà mí gbà tí. Bọ́ a ṣe family ṣá. Mo ní ká máa lọ lé ẹ já lọ lá píópíó. À ń ṣe family o bàbá mi. Kò tí ìyá mọ̀ ń bọ̀. Same voice kẹ̀. Yá parí kíní ìtàn náà. Ọlọ́run ilé tó bá rẹ̀. Same voice o. Tí ń gbọ́ gbọ́ à. Mo ní ká àjọ wa ní voice kọ̀kọ̀. Àtọ̀. They don't even talk the same way. Now. Àǹtí Múlíkà ń ká fún. Jésù pé ọ́ ọ̀rẹ́ máa bọ̀. Ìyálóde máa gbọ́ ọkàn mi sọ nǹkan fún mi. Ìyálóde ẹni tó ń sọ yìí ẹni tó ń ta respect yìí. Ọ̀rẹ́ máa àsọ̀làdùn ayé àsọ̀làdùn ayé Jésù ọ̀rọ̀ mi là ń pè ọ̀rọ̀ mi là ń pè. Gbogbo àwọn ìyá yẹn gbọ́ àwọn ẹ̀dì dènà nínú kírísítẹ́nì gan o. Ọ̀rọ̀ mi là ń pè ọ̀sẹ̀ máa bọ̀ àsọ̀làdùn ayé òjò bá rọ̀ èmi àtẹ̀lé Western accept your request now. Iná bá ń jó èmi àtẹ̀lé Jésù. Àbíṣẹ́ tí ń gbọ́ ni Ṣẹ́gun tí ń bá yín ní. Fanike, the person I'm thinking. Fanike, I'm thinking about kó má lọ jẹ́ máa yẹn ni o máa sọ yẹn ni o. No, kò ṣó. Fanike máa fọ́ọ̀tì àwọn èèyàn láti máa wá program tẹ́ ẹ bá ń sọ̀rọ̀ lórí program wọn tó dẹ̀ ní ìtumọ̀ wọ́n á wá fúnra wọn náà. Àbí o ẹ jẹ́ ká kọrin Christian jàre. Anonymous ni ẹni ẹ máa fọ́ọ̀tì wọn pé kọ́ máa bọ̀ ta ló ráyè pé kó máa bọ̀ lórí ẹni kó máa bọ̀ fọwọ́ rà lórí. Ẹ wá ní sọ̀rọ̀ tó bá ní ìtumọ̀ wọn á wà. Dàpọ̀ ló ní ìjẹ́ ló fẹ́ gbé wá fún wa. You know him in person or ẹ ti jọ máa ń sọ̀rọ̀ normal online. Wọ́n àjọ ń debate ṣé ìgbọ̀ngbà tó ń sọ bíbá iṣẹ́ lọ lápíopío ni. Okay. Nǹkan tí ìmọ́lẹ̀ ń rò ní pé máa tẹjọ fà á láàárọ̀ yẹn bí arizin tí ó fi fẹ́ wá sókè nìyẹn. Because he has just two people on this. Let somebody shout hallelujah. Ẹ má worry wọn á wá. Let somebody shout hallelujah. Àwọn náà jẹ́ àkáǹtì mọ́lẹ̀ lẹ́nu tó fi ẹlẹ́rìí kéde lẹ́lẹ̀. Àbí àtìkúdọ̀là ẹ̀rí o. Ó wàrà ẹ̀rọ ìdílé ń jẹ ilé ilé o. Ẹ respect Jésù náà kí ni fún wọn yẹn. Ká lè ṣe yẹn ní mọ́ṣáláṣí ni. Come and see the Lord is good. Come and see the Lord o. Come and see the Lord is good. Ẹ jẹ́ ọlọ́pàá ikọ̀ tó wá kó wá fún yín keyboard sí. The Lord is good. There is nothing he can do. Come and see the Lord is good. Olúwa mi, mo dúpẹ́. Olúwa mi, mo dúpẹ́. Mo dúpẹ́. Olúwa mi, mo dúpẹ́. Mo dúpẹ́, mo dúpẹ́, mo dúpẹ́. Mo dúpẹ́ bàbá. Mo dúpẹ́. Eba. Olúwa mi, mo dúpẹ́. Olúwa mi, mo dúpẹ́. Mo dúpẹ́. To the Lord in the highest. Irú instrumentalist wo lè jàre kó bá mute jàre. Ẹ bá mi mute ṣe mi host. Ẹ bá mi la orí host mú kàbá. Mute jọ. Glory be. Honor be, adoration be to the Lord, 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 to the Lord in the highest. Hallelujah. Shout hallelujah. Hallelujah. Shout hallelujah. Shout hallelujah. Shout hallelujah. Hallelujah.
We conquer Satan, we conquer demon, we conquer principalities in the name of Jesus. We conquer Satan, we conquer demon, we conquer principalities in the name of Jesus. Shout hallelujah, hallelujah. Aṣabanki nǹkan tẹ́ sọ yé mi o. Àwọn ọmọ ẹlẹ́bọ àwọn ni wọ́n ń bínú àwọn bí ẹlẹ́rìí ìpè. Bẹ́ẹ̀ ni wọ́n bínú ni. Ẹ̀mí èṣù gbénu yín. Ẹ ṣe àwa jẹbọ àwa akẹ́bọ jẹ. Ẹ̀mí èṣù gbénu yín. Ọlámídé ní èṣù gbénu mi. Mo dẹ̀ ṣẹ̀ṣẹ̀ rántí pé Ọlámídé kọrin ó ní èṣù gbénu mi. Bẹ́ẹ̀ni. Èṣù gbénu mi. Ẹ jẹ́ ká gbọ́ voice girl yẹn. Ẹ jẹ́ ká gbọ́ voice girl yẹn. Ẹlẹ́rìí pín. Can I ask a question? Show voice girl yẹn. Ẹ jẹ́ ká gbọ́ bó ṣe dùn sí. Ó sì dákẹ́. Okay. Ẹ má bínú. So mo find out pé orúkọ obviously my grandfather changed his name from the Yoruba name. Wọ́n change it to Aziz, and èmi fẹ́ change it back to my grandfather's name before one change it back, and I found out from my dad that orúkọ yẹn ni Omunopaunovada, and I know I'm not pronouncing that well, but the reason what I'm still hesitating on is money láti lọ sí Nigeria. Okay, boss. Okay, and figure out, talk to, because my dad's not. Are you from Edo State? Won't change it. So mo fẹ́ bèrè nǹkan. Are you from Edo State? No, I'm Lagos. Ekpe, Ijebu. Can you call that name again? Omunopaunovada. Omunopaunovada. Torí nǹkan tẹ́ ẹ sọ yóò yé mi o. Bẹ́ẹ̀ continue. Omuni. Ẹ má wọlé continue, má gíra yín láwọn jẹ continue for tẹ́ fẹ́ sọ. Do you guys okay? So what I'm trying to ask is, also the mute now. I don't like this now. Mute jàre. Gbàrẹ́ yàtọ̀ náà àyàn sọ̀rọ̀ kọ́ ẹ̀dẹ̀ mo ṣe mi ti ẹ̀ sọ̀rọ̀ mọ́ jàre mo ti bínú. Okay, mo fẹ́ bẹ̀rẹ̀ pé do you have an idea why? Because it wasn't through force that they used to convert like say someone like my grandfather to Islam. Okay. Why do you think he would, his father's name, he would remove that and change to Aziz voluntary? Like what? It wasn't forced, clearly. I don't think. But it was a Muslim when he changed it, right? Well, yeah, he was a Muslim when he changed to. He was a Muslim when he changed it. So that's the answer to your question right in front of you. So what they tell people here, even though no, me going bomi de boyoba. Kila ma ṣe báyìí. Ẹ yẹ kí n kó mix it. All right. Okay. What do you always tell people? Sorry, go and lie down. There's school tomorrow. Sorry, Jerry. I want my son to go on his bedtime. Oh yeah, good night, sweet dreams. She will go to soon. The other room. Okay, yeah, sorry. So what they tell people back then, even up to now, Thomas of one. West Ham, he's online now. My friend is online. Yes, go ahead. Okay. Yeah, West Ham. What do you do? Bẹ́ẹ̀ni àlàáfíà Ọlọ́run àlàáfíà Olódùmarè wọn bá gbogbo àgbé. Okay, so wọ́n lè fẹ́ rí wọn. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ tún máa gbọ́ brother wa. Ẹ máa gbọ́ sir. Ẹ máa gbọ́ brother wa. Ó dà pé ẹ tap lọ́dọ̀ yín bẹ̀ yẹn kí network yín lè wà okay. Ẹ máa double tap lọ́dọ̀ yín bàbá West Ham. Okay. Ẹlẹ́ẹ̀kejì West Ham ẹ double tap lọ́dọ̀ yín kí network yín lè wà okay. Ẹlẹ́ẹ̀kejì ṣe rí àlàáfíà. Àwọn Yorùbá kọ́ ló ní àlàáfíà. Èyí tó ju àlàáfíà lọ ní àwọn bàbá tí wàá fi lé wa lọ́wọ́ òun ni ìdẹ̀ra. Ẹ sọ pé kí ìdẹ̀ra máa jẹ́ tiwa nítorí ìdẹ̀ra ju àlàáfíà lọ. Ìdẹ̀ra máa jẹ́ tiwa. Bẹ́ẹ̀ni. Àṣẹ Èdùmàrè. Àṣẹ Èdùmàrè. Ọlọ́run gbà wá lọ́wọ́ àwọn ìka nìyàn. Àtàjogún. Àmì àṣẹ.
ẹ̀ lábẹ́rẹ́ ọba aláṣẹ ayé aláṣẹ ọ̀run. Àṣẹ. Ọba aláṣẹ ọ̀run. Ai jọjọjọ ta ló lọ ohun yẹn? Ohun bọ̀bọ̀ ẹlẹ́rìí ìpín yìí ó ti kẹ̀. Ó ti fagbó. Pẹ̀lú orúkọ rẹ̀. Ọlọ́run bá wa bá wa lè. Torí Ọlọ́run káwọn èèyàn kọ́kọ́ lù ú tó ti sọ yìí fún báyìí. Kò sí bá wa gbọ́ ọkọ̀ Yorùbá ká. Okay, yeah, so Western ẹ jọ̀ọ́ yẹ ká go straight to the point. Mr. Western are you? Yorùbá ká sí. Ẹlẹ́rìí pín. Ẹ má bínú. Fóònù mi ló slow ó slow tí bá ti ń lo what's it called TikTok. Wọ́n máa ń ṣe. Ẹ jọ̀ọ́ anybody tó bá fẹ́ screen record o ẹlẹ́rìí pín please do screen record. Kò necessary náà ṣe bí ó sì ti ní àìtí mọ̀ nǹkan tó fẹ́ wá bá wa sọ. Ó yá Mr. Western wọ́n lè fẹ́ rí wa. Yes, bẹ́ẹ̀ ni mo fẹ́ onígbàgbọ́ lèmi ọmọlẹ́yìn Kristi ṣùgbọ́n mi ò ní problem pẹ̀lú ìṣẹ̀ṣe mi ò ní wàhálà pẹ̀lú ìṣẹ̀ṣe yẹn wọ́n. Báwo lè ṣe mọ̀ pé ní problem pẹ̀lú ìṣẹ̀ṣe? Torí pé Jésù Kristi tó jẹ́ olùgbàlà aráyé kò sọ wípé ká bá ẹ̀dá ẹ̀. Rárá o ẹni sùúrù o ẹjọ́ anybody tó bá record kò stop ẹjọ́ òun ẹ kò ẹjọ́ ẹ ó sì mute náà. Ok, ẹ jẹ́ kí n kúrò bí tí mo wà kí jẹ́ kí n change room tí mo wà náà. No, ẹ̀yin kọ́ ẹ̀dùn òtí ní. Ó sì mí. No, èmi kọ́ mi ò ṣe ní screen mi ò ṣe nǹkan kọ́ o. Àsìkò bá wa mute náà bí a máa wò ké bí echo wọn máa reduce là ń sọ. Wọ́n echo. Ó yá ìsọ̀rọ̀ ń sìn Mr. Western ká gbọ́. Hello gbogbo lé. Báwo ni báyìí? Àgbọ̀yìn dáadáa ń sìn. So mo ní ẹ sọ pé olùgbàlà aráyé ẹ má sọ pé olùgbàlà aráyé torí Jésù kì í ṣe olùgbàlà tèmi. So ẹ lè blanket everybody. So yes, and like I heard, when I was in Christendom, salvation is personal. So you can't assume for everybody. Do you understand? Okay, so that's why the Bible says that if only thou confess that Jesus Christ is the Lord, right? So that means that it has to be personal. So you can't say the Savior of the whole world. So clear, continue pẹ̀lú nǹkan tẹ́ ń sọ. So olùgbàlà tí ó yà ń gbọ́. Okay. Ṣùgbọ́n Jésù Kristi kò sọ wípé ká bá ẹ̀dá ẹnikẹ́ni jà. Ó ní ká gbé pẹ̀lú àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn. Ìyẹn àkọ́kọ́. Bó jẹ́ ẹlẹ́sìn ibi ẹlẹ́sìn Jésù dẹ̀ dá ìsìnlẹ̀ Jésù dá ìjọ lẹ̀. Tó ti yí gbogbo n táwọn ọ̀pọ̀lọpọ̀ so-called Christian tó ń pera wọn Christian tó ń ṣe Jésù ò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀ ọ̀tọ̀ opposite tí Jésù fi lélẹ̀ lọ́wọ́ ni wọ́n ṣe. Wípé kọ́ máa sọ pé Jésù ò gbowó ọrẹ kò gba tithe kò gba offering kò gba ẹni nínú àpò owó ara ẹ̀ ni ó ti tún fìdí àwọn èèyàn ìyẹn wọ́n. Wait, hold on there ibi tẹ dúró sí yẹn ẹ dúró bẹ́ẹ̀. Yes, Jésù ò dá ìjọ lẹ̀ mo gbà yẹn wọlé but ó ní movement títí ẹ̀ right? Yes or no? Yes, definitely. Yes, ma'am. Yeah, okay, good. And there was never a point in time he castigated people for not paying tax or tithe, as the case may be, in the temple. Yes or no? He was even commending that woman. There was never a point in time. Hold on. Listen to me. Listen to me. Okay. There was never a point in time he stopped people or castigated them for dropping their tithe and offering in the temple. Right? He went as far as commending that woman. So, on commend the obìnrin the old widow, yeah, to adopt two couples. Can you remember? Oh yeah, me one story no. On ton son be. No, me sọ pé ẹ máa mọ̀, èmi ò ṣe Christian no, ẹ mọ̀ ko mo èṣù lèmi. So ẹ̀yin tí Jésù náà gbọ́dọ̀ mọ̀. So nǹkan tèmi ń sọ ni wípé lè sọ wípé kò gba owó. And even if you look at there was a point. What was I can be in question. Can the role Judas, apart from being a disciple of Jesus Christ, right? What other role was he performing amongst the disciples? He was the treasurer, keeping of their. No, they never any suru. The Bible never recorded the source of that money.
So what we just know, the book of Acts of Apostles, George, they were all selling their properties, right? And they were bringing it to the feet of the apostle. Yes. And you can go further to the story of Ananias and Sapphira. That means we all... that is the origin of socialism. No, that is not the origin. It has always been in the land of Israel, even before the birth of Jesus Christ. No. It has always been. Hold on. That cannot be the origin of Confucianism anyway, because Confucianism is even. Confucianism, socialism. I'm talking of economic system. Not economic system has even been before the birth of Jesus. Yeah, even before the arrival of Christianity. What are you saying? There has always been socialism even with the Jew. There has always been socialism even with the Jew. Even the old Torah. Let me Can Uncle hold on? Networking is slow, so I can't think. But what's what? 3 minutes. Gonna calculate express hour. No. I take a question and answer. So I'm not one. Okay, sir. Go ahead. If you want. So, Mr. Networking won't do if go ahead. Emma power tap. But Western. Emma power tap lodo. Me ò rí pé power tap. Dem power tap man. Networking you could see balance there. So like I was saying, Mr. Western, Emma support socialism because socialism is even one of the things of the basis of the Jewish this thing Tanakh and Talmud. It will be very, very disrespectful to the Jew to now say that that was the beginning, that what then Peter did was the beginning. No. So so you can go back to what you were saying. We don't make a submission. But make of a claim so that waste time around. Only we pay. Okay. Sir, look, if we should go to what's the name of this guy now? Judas Iscariot was a purser or the treasurer of what do you call it? Or the treasurer of the apostles and of the disciples, yeah? So if we should say, okay, the Bible never recorded the source of that fund, but this is the source of it. That is one. But if we go back to, if we go forward to the time of Ananias and Sapphira, so we can actually just come to the conclusion, and this is what theologians have done, that okay, everybody were actually following that movement, or man contribute to work, and they bring it to the apostles so they can share together, which is what you were actually trying to say, that okay, this is where socialism was actually being pronounced in the Bible. I can in the New Testament, fine, I'll go with that. But what it means of when you tithe and offering, if there is somebody who's actually holding the funds for everybody, where is that funds coming from? You understand what I'm saying, right? Where is that? So there had always been contribution. So go ahead. I'm listening. Okay, the fund was coming in. One, they were all professionals. Jesus Christ was a carpenter. Ocean practice carpentry law. Could stop his carpentry. Don't get it wrong. When he started this ministry, no, he stopped the carpentry. He never stopped. Please, can you show me an evidence in your Bible? Please open your Bible. Hold on. Open your Bible to a place that says that while he has actually started his 3.5 years ministry, he only spent 3.5 years. That's what I'm saying. I said the 3.5 years of his ministry. Please, his ministry was for 3.5 years. Yeah. So I am saying, open the place in the Bible that says that during his 3.5 years of his ministry, where Shisha as a carpenter. That's just the question. At least I can bring that one of Peter, and I can tell you that even after the death of Jesus, Peter the book of Matthew actually recorded that. That means they all stopped whatever professionalism they were doing as at that time. Okay. Emma, are you aware that there was a time Jesus Christ, no, you need to show me the Bible passage. Okay, Mark. You find it all this in only synoptic. Okay, Mark chapter what? They all repeated the same thing from Matthew, Mark, and Luke. They are called synoptic gospels, so they have the similar thing. You find it in, let me say, Mark 17. Yeah, I remember 17. Mark chapter 17. Mark chapter 17. Jesus Christ, but only call fish call
one of the. Mark 17 verse what? Wọ́n fẹ́ sọ fún wa, wọ́n fẹ́ sọ fún mi ni torí mi tèmi bá rí Bible passage mi ò kí n believe èèyàn. Bẹ́ẹ̀ bọ̀dá yóò ti mọ̀. Ẹjọ́ anybody tó bá ní 2 phones kan bá mo tẹ̀ ní 2 phones bí wọ́n fún mi kejì ni. Mo fẹ́ wá Samsung mi kejì. Ẹ lè ṣí lọ́dọ̀ yín kẹ̀kọ́ yà. Where is my other phone? Oṣìṣẹ́, where is my other phone? Ìmọ́lẹ̀ bá wa kà lórí laptop náà. Where is my other phone? Where is my bag? Please call the Bible passage again, please. Only Mark àbí Matthew. Why my sister Mark 17. Mark. Okay. Mark 17. Hello. Verse kini. Verse kini baba Western. Chowa okay. Okay. So it will show us Mark, where Jesus was still walking, Mark. Even during the course of his ministry. Please, that's what I told him to show me. Not that he being Question tí mo béèrè. Okay. Matthew 17. Matthew 17, 24. Mark 17, 24. Matthew 17, 24. 17, 24. Yes. Okay, Matthew 17, 24. Not to kàkà báyìí. Yeah. Ẹlẹ́rìí pé ṣó ti rí àbí kí n wá. Ẹlẹ́rìí pé bá wa kà o. Okay. Tó bá fi máa wà ní Matthew 17 ní ó máa jẹ́ pé nínú Mark ó máa wà in between 15. Ẹ má worry tá bá ti rí nínú kan we will move. So it's a repeated story. Matthew 17 verse 24, right? Yeah. Okay, I will read it. NIV ni máa lò. I hope you don't mind. Okay. Mind you. After Jesus and his disciples arrived in Capernaum, the collector of the 2 drachma temple tax came to Peter and asked, "Doesn't your teacher pay tax?" So that's 24, sir. Okay. Do you want me to go further? Okay. Do you want to go for? Okay, go further. Go further. No, you are the one. You are the one telling. You want to show me something.